níjẹta yomul hajj Sunday amúfúlájì lọ́wọ́ àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí máa ń parọ́ sọ̀rọ̀ bú wa ó jọ mí lójú gan nígbà táwọn èèyàn sọ tó lè sábà rí ìrìkúrì pẹ̀lú àwọn èèyàn tó rí ìrìkúrì tá a wí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lórí fúlájì lórí Palestine wọ́n tètè sọ fún mi pé abẹ́ àgbọ̀ ọ̀rọ̀ báyìí àwọn kan náà pè mí fúlájì tí wọ́n ní àṣemúlọ́ iná ìmọ̀tòmúlọ́ tí ayé ò fi parẹ́ bá ti mọ̀ lọ rí àmọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ kọ́ lè bàjẹ́ páwọn èèyàn kan tí wọ́n ní ẹ̀tọ́ ká bá wọn sọ̀rọ̀ wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ wa pé àgbọ̀dọ̀ má bá wọn sọ̀rọ̀ bóyá torí pé wọn ò mọ tá a mọ̀ wọn ò rí tá a rí ní tó yé wa kò yá wọn kì í ṣẹ̀bi wọn ṣùgbọ́n téèyàn bá jẹ́ ẹni tó ń nọ́mà tọpọlọ rẹ̀ pé ní tí ọ̀bà yé èèyàn máa béèrè ni pé àdúrà wa yìí ká bọ́ sórí social media ká gbé flag báyìí lọ́wọ́ kọ́ wa máa fún un nítumọ̀ láì bí wá léèrè ọ̀nà méjì ni àwọn tí wọ́n ń bú wa lórí èyí náà lè pín sí ẹni tí ọ̀mọ̀dí àtẹ̀ntọ́ mọ̀dí àwọn kan mọ̀dí tí wọ́n fi ń bú wa kì í ṣe èdè Palestine yìí téèyàn bá ya wèrè tó lè yọ̀bá dàrú kò lè rí flag Palestine àbí kó rí ọ̀rọ̀ Palestine kọ́ wa máa bú wa lé lórí ó ti ya wèrè nìyẹn tàbí nǹkan míì sí ọ ṣùgbọ́n tí ń ṣe wọ́n ò ní wípé ìsáyẹ̀dẹ̀ kan jọ́ta wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọ̀fẹ́ mọ kí là ń sọ àbí kí là ń ṣe kò fẹ́ mọ̀ inú wa ń bi tẹ́lẹ̀ kọ́ ọmọ tó máa ń ṣe ọ̀rọ̀ ẹ̀dá ìgbẹ́ bí ọ̀rọ̀ ẹni wèrè sọ fún pé kúrò lójú ọ̀nà tí pàní ń bọ̀ lẹ́yìn ẹ̀hún kọ́ bá bi dá kọ́ mọ̀dà wèrè lóhun tí pàbà ní ṣẹ́gi tí ọba ní rẹ̀ mọ́lẹ̀ ó lè jẹ́ wèrè lóòótọ́ ṣùgbọ́n ní mọ́mẹ́ǹtì yẹn tí ń sọ wẹ̀yìn wo kó o gbọ́n tí ń sọ kọ́ wẹ̀yìn wò àwa tẹ́rì yìí àgọ́ débi káwa máa fi àyèmọ̀kan ṣeré àbí ká máa terrorize tálàfẹ́ terrorize àwọn aráàlú wa Palestine olómi fúlájì odidi orílẹ̀-èdè kan ni Palestine tí mo wí 1948 ní Israeli declare pé òun ti di country lórí ilẹ̀ wọn àwọn tí ń bẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún ẹgbẹ̀rún ọdún èbí ànábì Muhammad táwọn Palestinian ti wà kẹ́ni kọ́kọ́ àdé nítorí wípé ìjọba amúnisìn tó kó Nàìjíríà lẹ́rú àwọn British tí wọ́n wá kó lu tiẹ̀ náà lẹ́rú ní 1918 ìjọba yẹn ni wọ́n ń kó àwọn Júù wá àwọn Israel wá ó ń kó wọn wá sórí ilẹ̀ Palestine ìjọba yẹn wá kó ń bẹ̀ ní November 1947 kò wá gbéjọba láwọn ọmọ ńlẹ̀ lọ́wọ́ àwọn tó gbéjọba lé lọ́wọ́ directly kọ̀ọ̀kan kéde ẹ̀ òun náà làwọn tó lọ kó wọn wá láti ìlú mi ẹ lè rí ẹnì kankan báyìí nínú àwọn olórí Israel mínísítà àbóṣiṣẹ́ ìjọba àbáráàlú ní Israel lónìí àyàfi kó ní ìlú ibi tó ti wá àbí ìlú tí bàbá rẹ̀ ti wá sí orílẹ̀ Palestine ẹ lè rí ẹnì kan tó jẹ́ pé Palestine wọ́n ti bí òun tó bá ní Palestine wọ́n ti bí òun a jẹ́ pé bàbá rẹ̀ wọn ò bí ní kíni o Palestine gbogbo tí ń jẹ́ Israel tí ń yege sí flag yìí tí ń yege sí orílẹ̀-èdè tó ní flag yìí gbogbo tí wọ́n pè ní Israel yẹn 1948 ni wọ́n declare rẹ̀ láti 1988 British ti lágbára lórí ilẹ̀ Lárúbáwá lórí Palestine ló ti wá ń kó wọn wá gẹ́gẹ́ bí plan àwọn ìmùlẹ̀ ayé tí wọ́n pè ní Zionist movement kí a bẹ tó pè ní Zionism movement yẹn àwọn Júù gan tí wọ́n jẹ́ original ń taako àwọn Christian tó bá lajú wọ́n ń taako pé ìpànìyàn ìmúnisìn criminal ni wọ́n ẹgbẹ́ bíi méjì àbí mẹ́ta ni wọ́n kọ́kọ́ kó wá tí wọ́n kọ́ dálẹ̀ Palestine kó tó di 1947 tí Britain tó kọ́ ọmọ ogun ẹ̀kọ́ tó wá fún wọn lómìnira oníkànnì náà máa jẹ́ country òbí kọ́ bí lé àwọn tó ní ìlú lọ́wọ́ ó gbélé àwọn tó plan tí wọ́n síbẹ̀ ó gbélé wọn lọ ọmọ ìyá wọ́n ti kọ́kọ́ kó dé ẹgbẹ́ méjì ilẹ̀ tí wọ́n mẹ́ta méjì lọ gbajúmọ̀ jù ní tí wọ́n rú wọn bí àwọn Ghana àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ court ni wọ́n payapayan ni wọ́n pa sí gíga àwọn Palestine la àwọn ẹgbẹ́ méjèèjì tí wọ́n dálẹ̀ bóyá ìkan ayélujára bóyá gbẹlábà ṣe máa wí ẹgbẹ́ méjèèjì tó gbajúmọ̀ jù tó jẹ́ terrorist tó ń kó àwọn Israeli lẹ́yìn láti gbalẹ̀ àwọn Palestinian láàrin 1980-47 ẹgbẹ́ méjèèjì yẹn òun ni sọ́jà Israeli sìn belong sí ló fi yẹ kó sọ́jà àwọn ọmọ nǹkan kẹ́jú kọ́ máa pààyàn lọ over 70,000 ni wọ́n ti pa láti October 2023 títí dòní tí mo sọ̀rọ̀ over 70,000. so kí wàá lọ́kàn wá pẹ̀lú flag yìí tàbí rèé ẹ̀ dákun ṣé flag yìí number one ṣé bàn ni àdá ni òkúta ni wọ́n lẹ̀ mọ́ kí ni problem wọn pẹ̀lú flag yìí láì tó béèrè kí ló dé àfi rèé flag yìí number one kankan ni pé flag tí mo gbé lẹ́yìn ọlọ́pàá kan SS kan kò lè gbé mi lé lórí àyàfi kápẹ́ ọlọ́pàá wọn ò tí ì mà àbí SS yẹn ò tí ì mà àbẹ́nìkan gọ́ọ̀mẹ̀ntì ò tí ì mà tọ́ba sì ti mà yóò dà sorry sir yóò dì sà sí because Nàìjíríà gẹ́gẹ́ fúnra rẹ̀ rèé sí flag yìí wọ́n bẹ̀ lábùjá bẹ́ẹ̀ lọ́mọ ìgbé country tó ní flag yìí Nàìjíríà recognize òun ní Palestine tọ́ba ti dábùjá wà bẹ̀rẹ̀ embassy wọn ẹni ọ̀kadà yóò gbọ́dọ̀ embassy wọn wọ́n dẹ̀ flag yìí Nàìjíríà aláwọ̀ kan rèé sí flag yìí gbogbo country tí ì bá ti ṣe country tí Nàìjíríà ọmọ ẹ lè rèé sí flag yìí gẹ́gẹ́ bó ṣe gbẹ́ àwọn ọmọ ìlú channel lè rèé sí flag Nàìjíríà lórí pé ọmọ Nàìjíríà flag orílẹ̀-èdè kan ní tọ́ka sí pé ìsẹ̀mí wọn oríire wọn freedom wọn dáadáa wọn kẹ́ni kan takò ń tọ̀ ń bóyá ń pa wọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀sọ fún kámẹ́rì sí flag yìí ní Israeli nìkan kò sí ẹ̀rí kankan lágbàáyé
tí èèyàn lè rèsì flag ní orílẹ̀-èdè àti nílùú ẹ̀ kò sí kàkà lágbàáyé fẹ́ẹ́ máa Amẹ́ríkà ní tó pọ̀ jù mọ́ Amẹ́ríkà lónìí ló ń support flag àti country especially pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti October 2023 tí wọ́n pa over 70,000 náà wọn àwọn èèyàn yìí wọ́n ti ń pa wọ́n láti 1918 ni o pípa nǹkan àwọn àhásà àgbáyé láti 1948 nígbà tí Israel declare country rẹ̀ lẹ́yìn 1947 October wọ́n parí lọ òun náà ní Egypt kó Abigan Britain ó kúrò lórí ilẹ̀ àwọn Palestine àwọn Palestine wọn á retí pé káwọn organize ara wọn káwọn kéde orílẹ̀-èdè àwọn amúnisìn sáti lọ bí Nàìjíríà náà ṣe kéde orílẹ̀-èdè rẹ̀ nígbà amúnisìn lọ bẹ́ẹ̀ ni Israel sáré gbà mọ́ wọn lọ́wọ́ wọn ò gbà bóòrí Fúlàní tá a fún ní ilẹ̀ ẹgbẹ́ mínísìn àbí Yorùbá tó lọ sí ilẹ̀ Fúlàní àbí ilẹ̀ Haúsá tí wọ́n ra fún nílẹ̀ ibi tí wọ́n máa lò ṣé ìkànnì àbí òjìlẹ̀ declare pé lu òun ni tàbí pé ìlú nílùú ẹ̀ tàbí ọmọ ìjọba bẹ̀ tàbí ọmọ adarí rẹ̀ ẹni òun ni wọ́n lè fọ́ ọláyè lóòótọ́ kọ̀ tọ́ka sí pé ibi wọn ti fọ́ ọláyè wọlé wá ní ìyẹn ló bí ìjà tẹ́ ń jà títí dòní olónìí bí bá ṣe ń sọ̀rọ̀ yìí tẹ́ bá mú Jawazu Safar passport Israel dé àwọn orílẹ̀-èdè kan ẹ̀ lè wọlé wọn làwọn ò mọ̀ tí ń jẹ́ Israel kí ló dé nítorí pé orílẹ̀-èdè tó balẹ̀ ó ń lẹ̀ sí orílẹ̀-èdè tí ẹni sọmọ tó mọ flag orílẹ̀-èdè tí wọ́n fi ìyà jẹ ni o lónìí mo máa fẹ́ túmọ̀ flag fún yín àti kí ló kàn wá bí ọ̀rọ̀ flag torí black torí ìbẹ̀rẹ̀ àwọn àgbà wa tí wọ́n pè ní àwọn Abbasiyun òun ni wọ́n fi àwọn náà ní flag black yìí àwọn Abbasiyun ni àwọn tó jẹ́ pé lẹ́yìn àwọn sàbí ànábì mẹ́rẹ̀ẹ̀rin ìgbà wọn làkọ́kọ́ tí wọ́n darí mùsùlùmí lẹ́yìn ànábì ìgbà kejì ní àwọn Amawiyun àwọn ló darí àwọn ìdílé Amawi àwọn ló darí sí kejì àwọn ìdílé kẹta tó darí àwọn rèé àwọn pẹ̀lú Abbasiyun àwọn náà ní flag yìí nítorí táwọn fi gbé flag yẹn lọ́wọ́ ni wípé wọ́n kàjà gbọ̀ngàn lọ́wọ́ àwọn èèbù amúnisìn tí wọ́n fẹ́ máa wọ ilẹ̀ Lárúbáwá àti ilẹ̀ mùsùlùmí include Palestine nínú ibi tí wọ́n fẹ́ wọ̀ Palestine jẹ́ kan bẹ̀ náà àwọn Palestine fi ń kí àwọn Abbasiyun náà pẹ̀lú wàhálà tẹ́ kan lórí kí wọ́n má gbalẹ̀ Palestine pẹ̀lú wàhálà tẹ́yìn kan pé kọ́ má gbalẹ̀ Palestine àwọn arántí yín pẹ̀lú black yìí. Number 2 white àwọn Amawiyun náà ló lo flag white tọ́lá àlàáfíà wà pé àwọn òṣèfẹ́ ìyànkájú àlàáfíà lọ gbogbo píríọ̀dù táwọn Amawiyun tí wọ́n jẹ́ àwọn ikọ̀ kejì tí wọ́n darí mùsùlùmí àgbáyé nínú tan wa bó ṣe bẹ̀rẹ̀ tí wọ́n pè ní Amawiyun flag wọn ni white àwọn náà ni wọ́n darí Palestine náà nígbà náà nǹkan bí 100 ọdún kan ni wọ́n fi darí àwọn Abbasi tí wọ́n lé 100 ọdún kan bí ọbẹ̀ 100 ọdún tí ń lọ síbi 3 àwọn náà ni white nítorí pé kò sógun nígbà tí wọ́n sì manage Palestine náà wọ́n fi white tí wọ́n náà sí pé bàtà yìí náà ń bẹ́ẹ̀ ó ní tẹ̀sí ẹni ọkàn wàhálà ó dúró táwọn tí sàwọn black àwọn Abbasiyun ẹni ọwọ́ kan tó jẹ́ pé àlàáfíà wà ó dẹ̀ mójútó lu àwọn ni àwọn adarí wa kejì tí wọ́n pè yàn ní Amawiyun sẹ́fàlì green yìí àwọn Fatimiyun nù àtàwọn Hashimiyun àwọn ará Suria àwọn ará Fatimiyun tó jẹ́ pé àwọn náà gbéjọba tiẹ̀ náà kalẹ̀ wọ́n ń darí Palestine nígbà náà àwọn tún nǹkan kọ́ wọ́n tún lé sí development pọ̀ lásìkò wọn ni wọ́n fi green yìí rántí wọn sẹ́wárí flag red àwọn sàbí ànábì gan táwọn àwọn amúnisìn alágbèlébù ń jà burúkú àwọn ọlọ́tẹ̀ àti àwọn míín náà àwọn ọ̀tọ̀ Ọlọ́run àwọn sàbí ànábì tí wọ́n pa lórí Palestine yìí wọ́n tó àtàwọn mùsùlùmí náà tó ṣáájú ni wọ́n lé ní 800,000. àbábọ̀ mi yẹn ntí red yìí túmọ̀ sínú ọfà 800 ìlú àti village ìlú bíi Ìwó village bíi Oko tọ́pọ̀ odidi village àti odidi ìlú tí wọ́n bá kàpọ̀ jẹ́ 800 plus tí ń jẹ́ ti Palestine òun ni wọ́n parẹ́ tí wọ́n ń pè ní Israel lónìí wọ́n wá pa wọ́n rẹ́ pẹ̀lú pé kọ́ńkà kéde fún apẹ́ ẹ̀kú òǹbẹ́wò wọ́n wọlé wọ́n tún wá kù sí ìlú kan tí wọ́n ti pààyàn ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ń pa wọn lọ́fà ní 1917 tí wọ́n fi rẹ́ẹ̀dì kún pé a gbọ́dọ̀ gbàgbé àwọn tó kú nítorí ọ̀rọ̀ ìlú àwọn èwo lọ́wọ́ fẹ́ takò nú ẹ̀ sáwọn tó kú lọ́yọ́ ní síbẹ̀ ṣe kú àbáwọn tó jẹ́ àwọn aṣáájú wa nínú Islam lọ tó lè pé ìgbà tí wàhálà fẹ́ wà fáwọn Palestine àti gbogbo mùsùlùmí lágbàáyé wọ́n dìbẹ́ ẹ̀ àwọn tó ń pè ní Abbasiyun àbáwọn tó pé àlàáfíà kò tiẹ̀ sí ogun lásìkò tiẹ̀ àmọ́ wọ́n manage ibi aráàlú gbádùn sáwọn lè fẹ́ takò àbí àwọn Fatimiyun tí wọ́n ní green àwọn Fatimiyun tó ní green pé nítorí túmọ̀ sí òun náà ni wípé ẹ̀yin lẹ́ develop àwọn mú development wa ni wọ́n tún mọ́sálásí ṣe wọ́n tún àwọn sàárì àwọn ènìyàn Ọlọ́run tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn mọ̀kọ̀dá sáà àtàwọn holy places wọ́n tún ṣe ẹgbẹ́ nìṣẹ́ àwọn aráàlú gbádùn wọn dáko wọ́n develop many things fáwọn Palestinian tó pé ẹnìkan kan nù ẹni tó ti ń darí Palestine náà àwọn ti ń darí Muslim òṣèlú ẹ̀rí sáwọn ló fẹ́ takò wọ́n ló fẹ́ takò mẹ́ báwo ni Palestine ṣe jẹ́ flag wọn ṣe jẹ́ ọ̀tá ẹ̀ ẹnìkan péré kọ́ńtì kan péré náà ní ṣe ọ̀tá flag yìí tabatọ́lẹ́ lómi tí ó ṣe ọ̀tá flag kọ́ mọ̀ tàbí kọ́ mọ̀
ọmọ ọmọ nítorí pé ó belong sí country yẹn àbí kó belong sí ẹgbẹ́ tó gbé country yẹn kalẹ̀ ẹgbẹ́ yẹn náà pè ní àwọn Zionist ìyáda kan eré tí ó tọ̀ pé ọmọ ní wọ́n ti wọ́n fẹ́ bá wa jà kọ́mọ tí ó fi bá wa jà àyìnbá iná ló náà ó sọ pé ó fẹ́ fi bá wa jà ó lọ torí pé tó bá yá àwọn èèyàn yẹ̀yẹ́ rẹ tó bá bọ́ síbi táwọn ọ̀jọ̀gbọ́n wà wọ́n á yẹ̀yẹ́ pé ó ṣe àgọ̀ báyìí ó jọ mí lójú gan pé a rí journalist bóyá nítorí pé bóyá ẹni tó máa ń support èmi ò support ẹ̀ in politics mi ò ní party lóṣèlú mi èyí ni mo máa ń ṣe nínú politics ibi aráàlú bá sì wà ní ìtakò bẹ̀ tára bá ní ìmọ̀ pariwo pé aráàlú bá ń fẹ́ nǹkan tó bá ń kórìíra nǹkan ẹni tí wọ́n ń fẹ́ láàfẹ́ ẹni tí wọ́n ń kórìíra láti kíni láàkórìíra tó bá ti pẹ́ táráàlú wa ń fẹ́ àbí tí ń kọ́ ọwọ́ àtàkẹ́sẹ̀ ní àmọ̀ sàlẹ̀ ìfọ́láàrú èyí kò bẹ́ẹ̀ sì tàwa mu nítorí èyí ti aráàlú because aráàlú ẹ̀tọ́ ẹ̀ oníkan darí rẹ̀ dáadáa ẹ̀tọ́ ẹ̀ oníkan wà ní àlàáfíà mo rí journalist kan tó pé ọ̀kan nú àwọn gómìnà bí àwọn tó wà lókè lọ́jọ́ journalist fún lónà wá post dáadáa ó dé lu ko ọdẹ ní ẹni wọn ti ń support flag ni alọ́pọ̀jù lágbàáyé ṣé okùn ibi tó wà tó wà pé Nàìjíríà àwa ò mọ nǹkan ọ̀pọ̀lọpọ̀ kan tí ń lọ ní international àìsí ìdásí gan bẹ́ẹ̀ tí olóòrò gbogbo bákan náà ni àwọn kan lajú jura wa lọ wọn bẹnu mùsùlùmí tó lajú tó gbọ́dọ̀ mọ Yéṣu Palestine wọn bẹnu mùsùlùmí tí ò lajú tí ò ní mọ ẹsẹ ṣàlàyé fún ni wọn bẹnu Christian tó lajú tó mọ nípa Yéṣu Palestine yóò mọ support yẹn ni bíi Fani Káyọ̀dé ẹ̀rọ náà ti dàgbà sọ́dọ̀ báyìí Tinubu ti yàn ní àbàsádọ̀ ara àwọn most prominent supporter of Palestine ni kò gbé pamọ́ lọ sí bẹ́ẹ̀ jẹ́ wàá bá ọ̀rọ̀ Palestine bẹ́ẹ̀ wàá wí àwọn ọ̀rọ̀ tó lé tí ní supporter Palestine because ó lajú ìwọ tó ń takò wá ìṣẹ́dá kan pé ọmọ ni tàbí ọ̀tẹ̀ ni ọ̀fẹ́ jẹ́ ọmọ tàbí ọ̀pọ̀ ọ̀jẹ̀tọ̀ ọ̀nà tó bá jẹ̀tọ̀ ọ̀nà àwọn ọ̀wọ́rì tí if anybody tó bá di pẹ̀lú wa lórí èyí àárán lẹ́wọ̀n pẹ̀lú òfin Nàìjíríà lọ́kọ́ lè ṣe flag tó dákò yìí o òun ló ní wọn lọ́mọ ọkọ̀ bá sì wọ́n sí Àbújá ó ti lé lógún ọdún tẹ́ bá sì ti wà l'Àbújá o flag sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá yìí o flag yìí ṣe criminal tẹ́fẹ́ criminal owó olóògbé yìí o nígbà tó béèrè nípa rẹ̀ tó ṣe kí ni o tó béèrè ṣé orí kò síbi tó fẹ́ gbé wọ̀ bọ́lá fẹ́ sọ̀tẹ̀ lẹ́nu kiri o wípé Christian ni ọ́ àwọn fẹ́ sọ̀tẹ̀ gẹ́gẹ́ bí Christian àwọn Christian ẹgbẹ́ rẹ̀ ni wọ́n rọ̀bì sẹ́ àtẹ̀lá pastor Nàìjíríà tẹ́ ń rọ̀bì sí Israel tẹ́ ń support Palestine tó pọ̀ wípé wọ́n gbé wọn dẹ̀ lájú ilé náà ṣe àwọn àfa local àfa tó lọ sí international conference tí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ méjì sí mẹ́ta ìtọ́jọ́ ti yé yìí gan yóò tó mẹ́rin mo lọ sí course international àbí wọ́n lọ sí course náà pè ní textbook náà pè ní textbook networking mo lọ sí ní outside so networking ni pé kò relate mọ́ mo ṣe wáyé mo relate mọ́ àwọn àjọ tí ń rí sí àlàáfíà àgbáyé báwo la àlàáfíà ti máa wà káàkiri àgbáyé mẹ́mbà ni mí mo relate mọ́ àjọ mùsùlùmí tó ń rí sí ọ̀rọ̀ Palestine yìí mo relate mọ́ àjọ mùsùlùmí tó ń rí sí mọ́sálásí tí ń bẹ Palestine tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa tọ́jára ní tí mùsùlùmí fi ka ọ̀rọ̀ ikú mo relate mọ́ àwọn tí wọ́n wà ràn lọ́wọ́ fún àwọn tí wọ́n ti wọlé wọn àti àwọn ọmọ òrukàn kì í ṣe ní Palestine nìkan àti lágbàáyé oríṣiríṣi àjọ níbẹ̀ àwa àti Christian láti jọ wà bẹ́ẹ̀ ẹni tó jẹ́ lórí Catholic ní Palestine lónìí ọ̀rẹ́ mi ni a pàdé ní Lebanon a tó pàdé ní Syria ìjókòó kíláwá ìjókòó tó pọ̀ pa Christian pọ̀ pa Muslim pọ̀ lórí ọ̀rọ̀ àlàáfíà àti the right of return àwọn tí wọ́n lé lu wọn àjọ àgbáyé sọ pé wọ́n gbọ́dọ̀ padà sí ìlú wọn kóòtù àgbáyé ni wọ́n gbọ́dọ̀ padà sí ìlú wọn àwa lọ sí conference lórí the right of kini return àwọn àti Christian àjọ padà àtàwọn journalist wọn kàn rọ bí ìṣe tó bá gbé jáde pé ọ̀n tako flag nítorí pé ẹlú kó mọ́ra yín lẹ́bí jọ ń sọ láàrin ara yín kò sí tako tó máa gbọ́ ní internationally àjọ tó ń múrí sófin tó mú òfin jù ní kóòtù àgbáyé oní ọ̀dà pé ń tọ́ ráìtì ní tí ọ̀ ráìtì nílẹ̀ fún àgbáyé o wọ́n wá gbé Israeli lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ flag lórí ọ̀rọ̀ ìlú tó ní flag wípé kí àjọ àgbáyé kọ́ da ta lọ́jàre àwọn Palestine àti ẹni flag ní àbí Israeli ti ń pa wọ́n ojoojúmọ́ tó ti pa 70,000 láàrin October 2023 sí ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí láàrin ọdún méjì péré ó ti pa èèyàn 70,000 plus ó ti wó gbogbo ilé wọn pátá gbogbo yunifásitì bíi márùn tí ń bẹ ní Gaza ó destroy gbogbo ẹ̀ omi wọn tí wọ́n mu ó destroy rẹ̀ títí tí wọ́n ń tọ̀ ó destroy rẹ̀ gbogbo secondary school ó destroy rẹ̀ 80% ilé táwọn èèyàn gbé ó destroy rẹ̀ àjọsọ kan àgbáyé wá dìde gbogbo ẹni tó dá ẹjọ́ Christian lọ́pọ̀lọpọ̀ wọn Muslim ti ń bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ mẹ́wàá Muslim ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òjò yẹn kan lọ. ta ló wà lórí ẹjọ́ South Africa ta ni president wọn Christian olórí ìgbà Christian àwọn lọ́yà tí wọ́n kó lọ Christian because orí wọn ò burú wọn ò dẹ̀ lukó orí wọn straight. tí ọba ṣe àyèmàká máa sọ̀rọ̀ di dìdẹ̀rìn tàbí kọ́ sọ di wèrè tàbí kọ́ máa sọ̀rọ̀ bí dìdẹ̀rìn tàbí kọ́ máa sọ̀rọ̀ bí wèrè nítorí àyèmàká. wọ́n jẹ́ wọ́n pẹ̀ wèrè tàbí dìdẹ̀rìn kánú méjèèjì wọ́n pẹ̀ o olùkọ́ ọmọ tako fúláàjì àwọn òkú tí wọ́n pa wọ́n lọ́nà àìtọ́. àjọ ìṣọ̀kan àgbáyé ọwọ́ àti dá ẹjọ́ ṣẹgbọ́n ó ti dá ẹjọ́ gbogbo kọ́ńtì tí bá tẹ̀lé òfin àgbáyé wọn ò bí olórí Israẹli dá kó débẹ̀ lónìí gbogbo kọ́ńtì tí bá tẹ̀lé òfin àgbáyé wọn à bí olórí Israẹli dá kó débẹ̀ tó bá débẹ̀ wọn àrẹsẹ̀ wọn àfàlẹ́ àjọ yẹn lọ́wọ́ wọn àti ìmọ̀lé wọn ẹ̀ṣẹ̀ àdẹ́jọ́ rẹ̀ pé wọ́n lọ pa wọ́n ti declare rẹ̀ pé àti kọ́ńtì rẹ̀ ti ń ṣe wọ́n ti jẹ̀bi òfin àgbáyé wọ́n ti jẹ̀bi òfin ìpànìyàn lọ́nà tí ó tọ́ ìwọ tó wá jẹ́ lórí àtolórí ọmọ ogun àtàwọn ọmọ ogun yín tọ́wọ́ bá bà criminal nìyí world criminal
náà olórí country Israel ti ń takò yìí. Àwọn yìí wọ́n wá pè ní àwọn tí wọ́n yàn jẹ, àwọn tí wọ́n ní ìdìrànlọ́wọ́ ní ìsìn gbogbo àgbáyé ní ti ń fìrànlọ́wọ́ ránṣẹ́ sí wọn. Wọn à lóúnjẹ tí wọ́n máa jẹ, wọ́n ẹ̀sẹ̀ bá wọn sẹ́ndì oúnjẹ láti ta ni. Wọn à lómi gan, wọ́n ẹ̀sẹ̀ bá wọn sẹ́ndì omi láti Egypt, Jordan. Wọn à níná sólà lọ́pọ̀lọpọ̀ wọn tó bá dín kàtó àtàn wọ́n ti bá gbóná wọn jẹ́, omi wọn tí gbogbo olú yẹn ń lò wọ́n bàjẹ́. Sáàsì irú ẹ̀ sí sẹ́yìn. Ìjà tí wọ́n jà ní October, ìjà ẹ̀kọ́ níbẹ̀rẹ̀. Over 20,000 ọmọ ìlú wọn ní bẹ lọ́wọ́ Israel tó kó síbẹ̀. Inú ẹ̀wọ̀n tẹ́ pé téèyàn bá pọ̀jù gẹ́gẹ́ bí òfin Israel gẹ́gẹ́ fúnra rẹ̀ kò gbọ́dọ̀ gbájú 15,000 lọ. Ẹ tó wá kó 15,000 náà àwọn ọmọ ìlú olú ẹ ti kó síbẹ̀. Ẹ tó wá lọ kó èèyàn míì sí over 5,000 míì sí. Ẹ release àwọn aráàlú wa. Ìkejì mọ́sálásí akṣọ́tẹ̀ ń wọbẹ̀ tẹ̀ náà yàn ẹlòmíì ẹ pa ẹlòmíì ẹ hùn dẹ̀. Mọ́sálásí nígbà míì ẹ dọ̀tí ẹ fọ gíláàsì ẹ ba ilẹ̀kùn jẹ́. Ẹ fi mọ́sálásí wálẹ̀ kì í ṣe tẹ́ḿpù yín ẹ kó mọ́sálásí wa òun ló bí ìjà yẹn o ní fresh bó ṣe lè jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń pa wọ́n di okùn ọ̀la táwọn bọ́ra yìí táwọn náà gbọ̀wọ́ láwọn Palestine tí wọ́n wà gbọ́wọ́ tí wọ́n gbé ni wọ́n sì ń pa wọ́n ni wọ́n sì ń jù wọ́n sí inú ẹ̀wọ̀n. Ẹnìkan bẹ̀ ń wo nìkáwù rẹ̀ lọ́wọ́ báyìí ni lẹ́yìn 20 years tó wá sí nìká padà nígbà tí ìyàwó gan ti gbó ẹ̀gbọ́n pé èèbò má tètè gbó lọ́rọ́ náà má tètè gbó ìyàwó ti gbó òun gan ti dàgbà kó tó di pé yóò gbéyàwó. Ẹnìkan bẹ̀ ojú ẹ̀ ni wọ́n fi pa ìyàwó ẹ̀ méjèèjì àtàwọn ọmọ ẹ̀ ọ̀sẹ̀ tó tẹ̀lé ni wọ́n jù sẹ́wọ̀n lẹ́yìn 10 years náà tó release ẹ̀ pé tó release ẹ̀ nítorí báwọn náà gbọ́wọ́ pé ẹ̀ lè máa ṣe báyìí sáwọn àwọn náà bá kú díẹ̀ ní àwọn Israeli tẹ́ ẹ̀ bá ti release àwọn aráàlú àwọn náà ní release àwọn aráàlú yín ìjà tó ti ń bẹ tipẹ́tipẹ́ nítorí kí wọ́n lè wá sọ pé wọ́n ti mú àwọn èèyàn ilẹ̀ Israel àwọn ti ní plan tẹ́lẹ̀ ti ní plan tẹ́lẹ̀ kó wọ́n fẹ́ disturb Palestine lọ́wọ́ bẹ̀rẹ̀ sí máa pa wọ́n. Wọ́n sọ pé àwọn release àwọn èèyàn yín ṣùgbọ́n iná release èèyàn more than 20,000 tó ń bẹ nínú ẹ̀wọ̀n yín lẹ́wọ̀n tó yẹ pé gbogbo àwọn tó wọ ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tẹ́ gbalẹ̀ wa tán náà wá ní no ẹ gbọ́dọ̀ free àwọn ẹ gbọ́dọ̀ filẹ̀ àwọn lẹ́lọ́ kó wọn. Àwọn náà wá kó díẹ̀ náà àwọn èèyàn yín yé ojú bí 1,000 lọ ẹgbẹ́ 1,000 plus lọ ẹ bá wa release more than 20,000. Àwọn méjèèjì pọ̀ mbẹ́ àwọn obìnrin pọ̀ mbẹ́ tí wọ́n sìn àjọ àwọn tí sì ń dá sí lágbàáyé náà sọ kọ́dà Israel èèyàn mélòó ló release àwọn bọ́lá yẹn sì rẹ̀ dì bí a ti ń sọ̀rọ̀ yìí gbogbo èèyàn tí wọ́n kó pátápátá wọn fi hàn kan sí wọn ẹni tó bá kú lọ́wọ́ wọn fún Israel lọ pa fún rẹ̀ ní àwọn òkú tí wọ́n release lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òkú yẹn wọ́n lọ wú wọn láti mú èpè ni pẹ̀lú bọ́ọ̀bù tí Israel lóko ẹ pa àwọn ọmọ ìlú àwọn mọ́ àwọn bọ́dà yìí bọ́ọ̀bù yẹn á wọlé á dẹ̀ gbé gbogbo ibi tí wọ́n bá wà á gbé sókè báyìí á dẹ̀ bò yóò wulẹ̀ báyìí gbàtẹ́lá máa wáyàn tí mẹ́bẹ̀ káàkiri wọ́n ti sìn wọ́n sábẹ́ ìpẹ́ ẹ̀sẹ̀ lọ gbé àwọn irinṣẹ́ tó lágbára wá láti wá wú ilẹ̀ ni wọ́n làwọn èèyàn tí wọ́n rìn lé tó kú ẹnìkan péré báyìí síbẹ̀ wọ́n tún pa wọ́n dànù lẹ́yìn ìgbà tájọ àgbáyé sọ pé stop Security Council sọ pé stop no fọjọ́ kan stop àwọn wá dìde gẹ́gẹ́ bí n tó yí àwa mẹ́mbà kẹ́ni ìlà wa lágbàáyé mẹ́mbà ajàfẹ́tọ̀ ọmọnìyàn lágbàáyé àwa kódà bẹ́ẹ̀ yẹn ọba kó Nàìjíríà gan ó sì lè lajú tó bá ń wọ́ọ̀chì íńtánẹ́ẹ̀tì máa wọ́ọ̀chì péjì àwọn tí wọ́n jẹ́ amòfin àbájáfẹ́tọ̀ ọmọnìyàn ní Europe mọ́ wò ti lárúbáwá mọ́ wò ti mùsùlùmí ti Europe ní kọ́ máa wò wọ́n máa support wa torí pé tí gbogbo wọn sọ nìyẹn gbogbo university ní Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ university ní Britain ìjẹ́ support rẹ̀ flag ni àwọn ọmọ tí ń graduate wọ́n na flag aláwọn tí wọ́n ń kọrin àwọn tí ń rap tọ́pẹ́ thousands yorùbá ní wà wájú wọn tí wọ́n rap wọ́n na flag sókè wọ́n dẹ̀ support Palestine ta ni wọ́n Ronaldo agbábọ́ọ̀lù àgbà tá a mọ̀ flag wọ́n nà sókè wọ́n support ẹ̀ tó olùkọ́ ni kí ló ń ṣe ọ́ wọ́n nà flag sókè láti ọ̀bẹ̀rẹ̀ sí máa gbó kí ló ń ṣe ọ́ ṣé ìkànnì bẹ́ẹ̀ tó ju flag lọ ni. àwọn tí ń lọ flag sókè ọjọ́ ti pẹ́ ọlọ́pàá ò lè mú wa ọlọ́pàá mú òfin SS ò lè mú wa SS mú òfin kódà tí a bá kọ wọ́n fà létí pé wá Nàìjíríà deputy àbí vice president wọ́n lọ United Nations láìpẹ́ lọ́ka ọ̀rọ̀ rẹ̀ tọ́sọ́ tàbí wọ́n wà lórí YouTube òun náà support flag yìí wọ́n support Palestine níbo ló ti wá rí ìbọn ní àná òkè ní àbádàlá gbé òkè ìkejì sáà kọ́lẹ̀ nìkan ni sọ fún atalakọlù tó fi ń ìfá àṣà sì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ kan lọ sílẹ̀ ìjọba àwọn àfọlọ́pàá mú yín wọ́n á gbé yín láìpẹ́ lórí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ jáde àwọn ọlọ́yà máa dì pẹ̀lú yín àti report yín fún legal department wa wọ́n á dì pẹ̀lú yín láìpẹ́ àwọn ibi tá a bá ti ń dún bí gbọ́ pé àwọn country kalábàáyé ní tí à ń wí ìròyìn náà wí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó ní làákàyè both Muslim and Christian lórí Christian tó wà pa wà bẹ́ẹ̀ náà Muslim tó wà pa wà ìtí ó sì wá pa náà méjèèjì náà wà pẹ̀lú nídìí kó ọmọ tí ọmọ tọkà fọ́nú ẹbí bẹ́ẹ̀ bá ti àmọ̀ kan yóò sì dalẹ̀ yóò fi sùúrù sí torí wọ́n padà pè ọlẹ́gọ̀ èyí máa kí ni bẹ́ẹ̀ láàrin àwa àti Palestine ọmọ ju pé wọ́n ń pààyàn lásán lọ jùlọ torí tó ju gbogbo kan lọ́dọ̀ jalè sí ọ̀rọ̀ Palestine jẹ́ mẹ́sìn ọ̀rọ̀ Palestine ọlọ́run subhanahu alladhi asra bi abdihi laylan min al-masjid al-harami ila al-masjid al-aqsa ọlọ́run ní mímọ́ ní fọ́lọ́run tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò láti mọ́sálásí harami Kaaba ila al-masjid al-aqsa lọ sí mọ́sálásí Aqsa tó wà ní Palestine ó wà ní Kudus tí wọ́n pè ní Jerusalem alẹ́ di barakna hawla ọlọ́run ní mọ́sálásí ọ̀pọ̀ àwọn ọlọ́run fúnra wa gangan la máa fa àlùbáríkà sí ẹ̀sìn wa relate máa fúlájì
bọ́lá ti fẹ́ defend the action tàbí defend the orílẹ̀-èdè tó pé ibẹ̀ láṣọ wà mọ́sálásí mẹ́ta lànà bí ẹnìkan ní yóò gbọ́dọ̀ travel lọ síbi kankan ẹnìkan ní yóò gbọ́dọ̀ travel lọ síbi kankan ẹ kọ́ mọ́sálásí sí ẹ gbọ́dọ̀ travel pé mo ń lọ mọ́sálásí country báyìí mo ń lọ mọ́sálásí ìlú báyìí ẹ wà travel torí mọ́sálásí o àti mọ́sálásí mẹ́ta torí tó fẹ́ wà lọ mọ́sálásí tó fẹ́ lọ yẹn ọ̀nbẹ gbogbo mọ́sálásí bákan náà ni o ní ìdí àti ìyàkà sọ́tọ̀ ní jẹ́bẹ̀ ọ àyà tó pé mo ń travel mo lọ balada pẹ̀lú mo lọ mọ́sálásí tó bá dó mọ́sálásí ìlú yín dáadáa tó gbà bẹ́ẹ̀ náà lọ gbà nílùú mi náà àti mọ́sálásí mẹ́ta pé lọ yàtọ̀ tó pé àwọn alálẹ́ múra báwọn travel lọ nítorí wọn wọ́n á ní mọ́sálásí alákọ̀ mọ́síkìdì àdà mọ́sálásí wọn bẹ́ẹ̀ lónìí níjọ́ yẹn mọ́sálásí rẹ̀ tó wà ní Mẹ́dínà lọ wà títí ń sọ̀rọ̀ wal masjid al-haram ìkejì ní mọ́sálásí bẹ́ẹ̀ Kaaba tí ń bẹ ní Maka wal masjid al-Aqsa àti mọ́sálásí Palestine tí wọ́n pè ní masjid al-Aqsa tó wà nílùú Kudus tí èèbò máa ń pè ní Jerusalem mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́sálásí ọkọ̀ mùsùlùmí kan láyé kò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ẹ bá wọn bẹ̀rẹ̀ sí náà kọ́ mọ́sálásí tí ń ná àwọn èèyàn bẹ́ẹ̀ tí àwọn èèyàn fẹ́ kí wọ́n lé wọn padà bí aṣàtọ̀ ọ̀sẹ̀ tó lọ wọ́n dẹ̀ yẹpẹrẹ mọ́sálásí bẹ́ẹ̀ ni àwọn àjọ tí ń rí sí ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé àtàwọn àjọ tí ń rí sọ̀rọ̀ mọ́sálásí yẹn àtàwọn ọmọ Palestine àtàwọn aráàlú yẹn ní ń pariwo ṣé yìí sì da bẹ́ẹ̀ lára àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń rọ Israel pé nítorí máa bí mùsùlùmí ní lágbàáyé má ṣe má wọn stop o so tá bá ń dá sí ọ̀rọ̀ Palestine ẹ̀sìn ni tá a bá dá sí adáhùn àwájú Ọlọ́run àyàfi kápá àbámọ́ adáhùn àwájú Ọlọ́run ìkejì ni pé onílàákàyè tí labour rẹ̀ àbí ẹni ọmọ tó bá ní problem wà ó gbọ́dọ̀ ní stand tó dá láti support ẹ̀ torí jọ́ tí wọn náà bá ní problem àná lè ní international problem lágbègbè Trump ló ń bọ̀ wá Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ọ̀dẹ̀ láìkẹ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì náà máa nídìí àwọn orílẹ̀-èdè míì náà kàn ṣe ìwọ́de kí Trump lè mọ̀ pé kìí ṣe Nàìjíríà nìkan ló reject ìwà ajá Nàìjíríà lógún o tí Nàìjíríà bá gbéṣẹ́ fún mi mo lè fún wọn ní 40 country tí wọ́n ṣe láyọ̀ ti bẹ̀ wallahi summa billahi la ilaha illa kó dá àwọn àníyàn sakọ́bọ̀ fún mi nígbà bá pe àwọn brothers tí wọ́n jẹ́ ara international network tí ń rí sí òótọ́ justice déédéé kó dàbí ẹ̀ tí ó ṣe láyọ̀ ti kí sẹ́yìn wọn bẹ̀ èmi ní sì pè wọ́n tó nígbà tẹ́jọ́ pé èmi náà níbi ìta náà bá gbé sórí náà bá send message sí a pé wọ́n yan àyànjẹ́ ní báyìí o mo ṣe wà wọ́n mọ̀ mí ní South Africa tí bá lọ́bẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wọ́n wẹ̀ kọ́ mi lórí àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ pé wọ́n belong sáwọn international organization tí ń rí sẹ́tọ̀ ọmọnìyàn kí ló dé South Africa gan kí ló dé fi ń jà fún Palestine tí ń jà ìjà pẹ́pẹ́ lábàlọ́ ẹ̀kọ́ jà South Africa ní lead wa nílé ẹjọ́ àgbáyé lónìí kí ló dé nítorí pé wọ́n ti victimize àwọn náà rí àwọn amúnisìn ti victimize àwọn náà rí táwọn náà dẹ̀ ní ìdí support àgbáyé náà lè jọ pariwo mọ́ wọn tó dé bá fẹ́ pariwo mọ́ amúnisìn tó jẹ́ pé agbára àgbáyé nílò àyàfi kó orí àwọn èèyàn tó pẹ́ lágbàáyé tẹ́jọ́ máa pariwo mọ́ irú ariwo táwọn náà ń pa lónìí lọ́jọ́ tí South Africa lead gbogbo lọ́yà àwọn lábára ẹ̀sẹ̀ join South Africa ní South Africa ní lọ́yà àgbà tí ń lead lọ́wọ́ àwọn lábára ti kó lọ́yà kalẹ̀ o ṣé yéṣu yẹn lọ́wọ́ ní kémi ọmọ sọ̀rọ̀ lé lórí ta ni ọ́ tó fi ní mọ́ sọ̀rọ̀ lé lórí tó bá tún di ọ̀la táyà yìí bá wà á tún rí èsì pláti ẹ jẹ́ kó yé yín ni ṣé ọ̀bàdà yìí ọkọ̀ sí kíni kò béèrè àyíkéjì nígbà àwọn iṣẹ́ tí wọ́n bẹ̀rù àwọn iṣẹ́ tí wọ́n ti kíni tí wọ́n bọ̀ tábà tí ń sòdodo tí a dùn olórí òdodo rẹ̀ wọ́n á sọ̀kan ọ̀tọ̀ ní tẹ́ẹ̀gì àwọn ibi tẹ́ẹ̀mọ̀ pé knockout ní ẹ̀ nígbè tí bá rèé sí flag níwò níwájú Baptist Church wọn ní bẹ̀rù kankan níwájú Baptist Church wọn ní bẹ̀rù torí wọn mọta ní rèézẹ ó kì í sọta Christian ọ̀tá Christian ní mi tí bá ń takò ẹ̀tọ́ mi ẹ̀tọ́ ọmọ ìyá mi àti ẹ̀tọ́ ẹlòmí gẹ́gẹ́ bí ọjọ́ pé Muslim náà ní bá ń takò òun náà mú mi lọ́tà ọ̀tá ni mo jẹ́ fún títí yóò fi padà sí ìdí kíni òótọ́ rẹ̀ ọmọdé bá rèé sí flag níwájú wọn ò gbọdọ̀ sọ̀rọ̀ kílódé nítorí wọn mọ̀ yìí pé bá a ti máa rèé sí flag wa rè àdè kọlu àwọn rí àwọn tó lè ṣẹlẹ̀ ní wípé káwọn gan kan máa bí yálé rí ká help àwọn tí wọ́n bá ń gbé àdúgbò kan láàrin Christian àti ní Christian tó kù ní chairman community ibi tí ń gbé tó wá ń bá wa pé ẹ̀rọ kò ká fáwọn ní security babájọ́ ta abalẹ́nìkan nú ta fẹ́ mọ̀ sí ilé ìsàfẹ́ gbogbo tí wọ́n wà tó wá sọ pé àwọn ìdáhùn fáwọn Baptist University tẹ́pẹ̀ ń bó wọn nílùú wa níjọ́ tí wọn ò bá sún ná ní ìgbà EndSARS mo tún wí deputy gómìnà Benedict òun ló pè mí deputy governor Oyètọ́lá nígbàwọ̀n òun ló pè mí pé mo ti pe police station níwò pé àwọn kan fẹ́ lọ rè jó Baptist University ná Bowen University BPO wa ní àwọn èèyàn ti lú mọ́ wọn àwọn aráàlú dẹ̀ ni àwọn tí lè máa paráàlú wípé ìfún àwọn gan ti pe olórí tàwọn wípé help wo ló lè ṣe fáwọn láti báwọn èèyàn yẹn sọ̀rọ̀ àbí dáhùn padà ká máa sọ police station náà pé abẹ́rẹ́ sí ni wọ́n ti pè wá a dẹ̀ ti lọ dúró dáwọn èèyàn yẹn wípé àwọn tó bá jẹ́ tọ́ọ̀gì ibẹ̀ náà bá fẹ́ làgídí á mú wọn kán tiẹ̀ mọ́lé àwọn tó bá jẹ́ aráàlú tá a bá ti bá wọn sọ̀rọ̀ wọn padà torí gbà wọn fẹ́ jó secretariat náà ná wọ́n ti sáná sí mọ́tò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n fi jó ná àwa la pa iná hùn àwa la wá lé wọn lọ pé property ìlú ni secretariat gẹ́gẹ́ bí wọ́n sọ pé police station náà property ìlú ni ìlú wa ni wọ́n ń sáàfù àlegbàkà ìjó ná àti ẹ̀gbẹ́ pé ẹ̀yàwó secretariat ẹ̀ lẹ́wọ̀n oúnjẹ ń bẹ̀ palliative ṣùgbọ́n báyà jó ná property wa ni o ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún deputy governor ọwọ́ á pè mí pé òun náà sì mọ̀ mí ó sì mọ̀ báwo ìsàlá katakítí àdé security confam everybody lọ́mọ ọlọ́pàá mọ̀ SS mọ̀ ìjọba mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ aráàlú fẹ́ràn rẹ̀ bí nǹkan mi tó o bá ní ọ̀fẹ́ security wa níbi tá a bá ti ń lò
àwọn aráàlú ni ó ṣépè fún ọ yóò sì fẹ́ kódà báyọ̀ kó tó yanu ṣépè fún ọ gan ó sì sọ pé kó ti torí àìkí ṣe ẹ̀yàmẹ̀yà níbi security àtẹlẹ́bọ̀ àti kristian o ibi abá ti ń secure ò lè rí kọ́ complain àwọn ni wọ́n pè wá á sì dáná ló níbi tágbára bá ká ní ibi tágbára bá ti ká àmọ̀ bẹ́ẹ̀ lónìí a níbi tá à ń secure láwọn state kọ̀ọ̀kan especially ó wá rinlẹ̀ nílùú so wọ́n pè wá pé ká help àwọn baptist lórí university wọn tó fẹ́ jóná ní táìmù ensars kí la ṣe àsọfún àwọn security wa pé kí wọ́n lọ dáhùn yẹn padà ẹjọ́ bá gbọ́ ẹ bàjá ẹ mú ẹ fi lọ́lọ́pàá lọ wọ́n tẹ̀sí rí wa tẹ́lẹ̀ security wa tó àwọn tá a kó lọ lílọ́gọ́rùn bá a ṣe kó yàn lọ síbẹ̀ yẹn bẹ́ẹ̀ náà là ń sọ palace là ń sọ àwọn tó fẹ́ lọ police station là ń dúró sí secretariat àti wọn bá jóná bẹ́ẹ̀ náà là ń pò yìí ní òtún dòru àtúnṣe gbogbo sùn kọ́ bá mọ yàwọ ṣọ́ọ̀bù ìlú wo nìkan lọ́sùn ọ̀dà mi lójú àtọ̀pọ̀lọpọ̀ ààyè míì nílẹ̀ Yorùbá tí wọ́n ti ṣe ensars wọ́n kọlu dúkìá àwọn èèyàn wọ́n já ṣọ́ọ̀bù ìlú wo nìkan ni wọ́n ti já ṣọ́ọ̀bù ẹ̀rọ security wájà because ẹ̀rù ń bọ ọlọ́pàá àti jáde ọ̀dẹ̀sọ̀ ọlọ́dẹ tágbára wọn káwọn àwa la lérò tọ́pọ̀ òru wa pọ̀ níbi pé ẹ̀rù máa bọ olóṣèlú míì torí ẹ̀ bá pé láti takò wá torí ìbò wa block vote níbi tá a bá ní wọ́n dì sí níbẹ̀ ni wọ́n dì sí níwò ní gbogbo Ọ̀ṣun ní Ìbàdàn ní Lagos state ní Ogun state ní Ọ̀yọ́ state ní Ondo Èkìtì ní Kwara ní Zamfara ní Kaduna ní gbogbo Àbújá àwọn èèyàn gbogbo tí wọ́n wà wọ́n ti gbọ́ pé àmì ìsọ pé ìlú àdìgá ìdìbò yín sì tí wọ́n dì sí nítorí pé ẹni tí bá ń ṣe dáadáa ó yẹ káwa náà bá kẹ̀ fún dáadáa ẹ bá sì ń ṣàìdá ó yẹ ká fìbò ká fi lé ká gbàgbọ́ náà pé kò sí nǹkan tó burú bí ká máa dìbò ó lè bàjẹ́ pé èèyàn tó bá da àbọ̀ sán yóò máa dépò ìbò wa wà ní òbò tó gbé president wa Bọ́lá Ahmed Tinubu táwọn múra kan gbáyé pé kọ́lọ́n jọ ń ṣe dáadáa kọ́lọ́n nǹkan bá ní wa pẹ̀lú wọn náà ní ìsìnkú bá ní tó wọn sọ́nà àti ń dìbò ní ìṣẹ̀lẹ̀ láti 1999 ní ìbò jama tí ọba yẹn sọ dìgbà lápẹ́ báyìí ní ká dìbò sí káwá bá a ṣe kéwù làkàwé àkéwù gan gbogbo ilẹ̀ Lárúbáwá tí yunifásitì bá wà ọ̀bọ̀ mọ́ wọn bẹ̀ bẹ́ẹ̀ náà làkàwé gan ọmọ àbọ̀mọ̀ Amẹ́ríkà ọmọ àbá ní Britain ọmọ àbá lọ kàwé fún ìwé ọmọ wa tó ti di professor wa doctor PhD wa gbogbo ẹ̀ a ní school 63 school la ní 63 school la ní káàkiri ilẹ̀ Yorùbá ọ̀dà ìwọ́n tó ti lé gan lẹ́yìn náà la ní college of education tó ẹ̀ pé láìpẹ́ yóò di university a ní college of health approved bẹ́ẹ̀ náà ní college of education wa approve and accredited wọ́n ti accredit gbogbo course wa náà ní wọ́n wá láìpẹ́ so kí wàá ní ọ̀fẹ́ sọ nípa wa alájú ni o amọ̀ntànṣe ni o wọ́n wàá mọ̀ ọ̀wà béèrè ni nínú àlàyé tá a ṣe lọ́tọ́ bá wọ̀ kó mú tọ́ bá sì wọ̀ kó mọ́ mu òsì tó ṣe òsì tó kàn kó ṣe àlàyé tá a ṣe àwọn onínú orí la sí fún oríwọ̀ tí inú ń bí ó lè mú tú nìkan yìí kan Ọlọ́run sọ fún wa pé ẹ lọ kú pẹ̀lú ìbànújẹ́ yín ẹ̀wọ̀n ọlọ́mọ tí ń bí ọ́nú àwọn ìṣọ̀tà anybody subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah.